kábíyèsí olódùmarè kábíyèsí fá ọkí gbogbo ẹni ló fẹ́ ta Ọlọ́run káàkiri àgbáyé pátá pé ìtẹ̀fí wò ní fọ́ ìtẹ̀fí wò ní di láṣẹ olódùmarè láṣẹ lọ́wọ́ fá àkíwà ẹ̀kọ́ àtìlẹ́yìn wa fọ́nà kan ni mo ní lára àwọn Yorùbá muslim lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho mo wá rí ọkùnrin àfáì ó jáde orí Yorùbá nation ti wó kò sí ní tó jẹ́ Yorùbá nation mọ́ o olórí yín ó ti di APC o àwọn kan ló ṣe ẹ̀kọ́ jáde tó jẹ́ àwọn ọmọ Ìgbò tó program yẹn ọ̀rọ̀ mi ò kù sọ̀rọ̀ méjì ní ọ̀kọ́ dá àfáì lóhùn àwọn Ìgbò yẹn náà nígbà tí ẹ fáwọn náà ti wọn báyìí ṣe nìyẹn mo fẹ́ kẹ́ ẹ jọgbọ́n tí àáfàá yìí wí kí n wá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi nítorí pé gbogbo àwọn èèyàn náà kan náà ti sọ pé Sunday Igboho ti kó Yorùbá nation ti wó Yorùbá nation ó ti kú kò ní jẹ́ Yorùbá nation movement ni ní tí ó yá àwọn èèyàn nìyẹn Sunday Igboho ọmọ Yorùbá ni ọmọ káàárọ̀ oòjíire ni òun náà kàn participate níbẹ̀ ni pé kíní yìí táyé pé ní tí ìlú wo fi lómìnira nù tí òfin ní jẹ wá mọ́ ẹ jẹ́ ká ṣe movement yẹn gangan movement gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ni kẹsẹ movement ẹnìkan so ẹ jẹ́ kí agbọn tá a fa ìwé kémi ní tó mọ̀rọ̀ ju èsì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اهدنا الصراط المستقيم a ti sọ fún yín gbogbo yín ẹ máa wálẹ̀ gbẹ̀yìn bákan náà tẹ́ bá sọ̀rẹ́ńdà fún Allah ẹ ní jẹ́yàn nù ayé alhamdulilayi mùsùlùmí dúpẹ́ ló mọ Yorùbá nation ọ̀gá wọn Sunday Igboho ó ti wà lọ́ndà muslim ticket muslim ticket ẹ̀ ń takù òun gangan ni gbogbo Yorùbá ó ti wà lọ́ndà muslim ticket látẹnu Sunday Igboho ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá sọpọ́tì muslim ticket ẹ̀ ní jẹ́yàn náà ayé. ṣe é gbópò nù ilé ó ní Sunday Igboho jáde Sunday Igboho sọ pé muslim ticket ní káwọn èèyàn ṣe gbogbo àwọn ṣe é mọ bí muslim ṣe máa kọ́ ronú ná ní ìfẹ́ sọ̀rọ̀ sí tí ìfẹ́ sọ̀rọ̀ sí bọ̀bọ̀ yìí kí ni ìbàdàn yẹ express làm dáadáa muslim ṣe máa ronú ná ẹlòmíì ò kọ́ ronú bí dídí ni gbogbo Yorùbá ẹjọ́ àdàbà muslim ticket ohun tá a máa sọ nìyẹn pé ẹ̀sìn wọ́n fẹ́ fi divide wa ni Tinubu wà president ẹni tó wà pẹ̀lú ẹni tó jẹ́ báyìí ó jẹ́ Haúsá ṣé Tinubu ẹjọ́ kí jẹ̀mọ́ ni àbí orí jẹ̀mọ́ yín rí àbí ó yẹ kó wá yóò wá lórí Tinubu tó wá sọ pé òun o tó wá fi muslim proud torí kò yé mi so gbogbo muslim ti kẹtẹ́ ìsọ yẹn ọ̀rọ̀ dandan ni ó wá sọ pé Sunday Igboho pé òun ò ṣe Yorùbá nation mọ́ ipe Yorùbá nation ó ti lọ ipe ó ti kó gbogbo àwa Yorùbá nation wá sáwọn níbi muslim ticket sẹ́yìn wá sọ gbogbo àwọn ọmọ Yorùbá di mùsùlùmí ni ọ̀rọ̀ tí ò yí ọ ẹ kàn mọ́ lanu ẹ má pàdé ni kò sọpọ̀ lórí yín Sunday Igboho nígbà tí Sunday Igboho jáde Sunday Igboho olóṣèlú ní Sunday Igboho láti ilẹ̀ tí Sunday Igboho sì ń ṣe fún Bàbá Ládọjà ṣùgbọ́n Sunday Igboho wá jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ ìran Yorùbá òun ló fà á Sunday Igboho sì jálágbára tó lóògùn dáadáa ó sì nífẹ̀ẹ́ ìran Yorùbá ní òun ló fà á nígbà yẹn tí Sunday Igboho tó fi lọ sí Gàngàn wípé wọ́n pa àwọn ọmọ ìyá mi ọ̀nà wo la gbà tí wọ́n fi ní pa wá mọ́ Sunday Igboho wá lọ Gàngàn ó lé àwọn Fúlàní kó ń bẹ ó gbìyànjú nígbà Sunday Igboho lágbé láti di Gàngàn movement Yorùbá nation àwọn èèyàn ti wà lórí ẹ̀ tipẹ́tipẹ́ àwọn bàbá jẹ́ Akíntóyè àwọn fẹ́ẹ́ lè sọ pé àwọn gan ni mo gbé movement yẹn rù jù náà wá bá Sunday Igboho sọ̀rọ̀ pé Yorùbá nation gan ni ẹjá jà fún gbogbo agbára tá a ní ta lè fi jà fún yẹn Yorùbá kò bá sì dá gẹ́gẹ́ bíi pé olólùfẹ́ ìran Yorùbá tí Sunday Igboho náà jẹ́ ó tẹ̀lé wọ́n bẹ̀ Yorùbá nation ṣé ń gbọ́ mi movement Yorùbá nation movement ni movement ò kì í kú tó gbé Sunday Igboho ní kẹ́kọ̀ọ́ lọ́mọ Yorùbá òun náà kàn participate ni so láti fún wọn pé Sunday Igboho kò ṣe Yorùbá nation mọ́ ó ti kó Yorùbá nation lọ sábẹ́ APC irọ́ o Yorùbá nation movement sì wà ń bẹ̀ o Sunday Igboho ló ti di APC gbẹmí òye sọ pé Sunday Igboho olóṣèlú ni láti ilẹ̀ náà tẹ́lẹ̀ ó wá láti wá ràn bàbá ẹ̀ lọ́wọ́ ni nígbà tó sì ti wá di pé ó ti dórí ẹ̀mí rẹ̀ ló fà á tí Sunday Igboho fi step aside pé for now náà kó wọn pa ọ̀rọ̀ Yorùbá nation tì
ló fi tẹ̀lé APC lọ. Wípé Sunday Igboho wá tẹ̀lé APC lọ, ǹjẹ́ yẹn wá túmọ̀ sí pé movement yẹn wá ti kú? Fún àpẹẹrẹ, nínú ìran Yorùbá, ìran káàárọ̀ oòjíire, ká sọ pé torí pé àwọn bàbá wa ìkan ti kú nínú wọn, àwọn èso Yorùbá mọ̀, bóyá ká di Ìgbò àbí adi Haúsá àbí adi Lárúbáwá, kò rọrùn torí pé movement ni. Gbogbo àwọn bàbá yìí tó Sunday Igboho, gbogbo àwọn àtàgbà tí gbogbo bá tó lọ tán, movement àwọn ọmọ mi sì tún ń bọ̀ tí wọ́n kọ́ ti movement yẹn. Ṣùgbọ́n ẹ̀yin ẹ̀sìn lẹ máa fi mú gbogbo nǹkan tí a ti rí mẹ́sẹ̀jì kan báyìí pé ọpọlọ ẹ̀sìn lẹ́ẹ̀fi sọ̀rọ̀. Sunday Igboho wá sọ̀rọ̀ pé òun ò ṣe Yorùbá nation mọ́. Sunday Igboho gan kò sọ pé kò sọ categorically Igboho ò ṣe Yorùbá nation mọ́. Ó kàn sọ pé òun ti support APC, òun support bàbá Bọ́lá Ahmed Tinubu torí pé ó jọmọ Yorùbá ni. Ó sì sọ síwájú pé kò sí nǹkan tóun ò lè fi ṣe tí Bọ́lá Ahmed Tinubu tí ò fi ní wọlé, àwọn support ẹ̀. Màá fẹ́ láwọn reasons kan sìn sọ pé ẹ̀yin tí ọmọ àlè Yorùbá ni yín. Nígbà tí Sunday Igboho tó bẹ̀rẹ̀ movement, lórí movement yìí ni wọ́n pa ọwọ́ ẹ̀ náà pàdógan sí, náà pàdógan, náà pa ẹwàdúrà, wọ́n pa àfáà kan náà nínú ilé rẹ̀. Ṣé ẹ mọ̀ pé Sunday Igboho ti wà òkè láyé ààrẹ tẹ́lẹ̀ o, kìí sowó Yorùbá nation lówó ni ó lówó lọ́wọ́ ara ẹ̀ tẹ́lẹ̀. Nígbà tí ìdààmú ìbẹ̀rẹ̀, náà pa dúró àwọn tọpa lẹ́yìn Sunday Igboho, ó fẹ́ travel out, wọ́n mú lọ́nà Kútọ̀nù, wọ́n tì mẹ́wọ̀n, ó lé lọ́dún tó wọ̀ lẹ́wọ̀n bí ọdún 2 àbí nǹkan ló lẹ́wọ̀n. Nígbà tó jáde látẹ̀wọ̀n, àní process kó wà lẹ́wọ̀n níyà rẹ̀ kú. Ẹ mọ ohun tí Sunday Igboho forí gbá o. Ó ṣeé ṣe, kì í ṣe kó ṣeé ṣe, in tó pàyà rẹ̀, ìrònú pọ̀ mẹ́ wà lẹ́wọ̀n, ó wà lára tó pàyà Sunday Igboho. Ìran Yorùbá ló ń jà fún, kì í ṣe nìkan lọmọ Yorùbá. Ṣé ń di ọ̀rọ̀ mi? Ìrònú pé ọmọ rẹ̀ wà lẹ́wọ̀n kún tó pa, ọmọ rẹ̀ ò ní freedom. Ok, Sunday Igboho nígbà tó wọ́n sá ní gbogbo àwọn èèyàn wọ́n dá sí gbogbo ẹ̀, wọ́n fi Sunday Igboho wọ́n fi lẹ̀. Lábẹ́ bó ti yẹ kó rí, ó yẹ kó ní ṣé gratitude àbí kí ló mọ̀ pé, àbí owó pé wọ́n dá mọ́ bàǹkà rẹ̀ jẹ́ tí wọ́n fún Sunday Igboho ní nǹkan kan. Pé mo wà fún Sunday Igboho lówó kankan. Sunday Igboho ó tún wá tó fẹ́ wá wọ Nàìjíríà, ìwà ń pẹ́ bá ògiri rìn, ń pẹ́ wọlé, ń pẹ́ jáde. Ẹ mọ̀ dé o, ń pẹ́ wọlé, ń pẹ́ jáde. Yorùbá nation ni, Yorùbá nation ni, Yorùbá nation ni. Mo ò fún ní freedom kankan. Ó di pé kò lè gbélé, kò lè gbóko. Wọ́n sì kíní passport kò lè gba Nàìjíríà wọlé, táyọ̀ wá Nàìjíríà yóò ọ̀pọ̀lọpọ̀ Kútọ̀nù. Ẹ wá wo ọdún bí ọdún 5 tí Sunday Igboho tí ó láṣẹ sí property ẹ̀, kò láṣẹ sí ilé, kò láṣẹ sí owó àkáǹtì ẹ̀, kò láṣẹ sí anything. Kò tún láyè sáwọn ọmọ ẹ̀ gan. Sáìtọ́ yẹ ọdún tó tiẹ̀ lónú ẹ̀wọ̀n tí ò ríyàwó, tí ò rọ́mọ, tíyàwó àtàwọn ọmọ tán wà nínú pàyín kékeré séyìn láti ẹ̀wò. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àfáà kí lẹ rí ṣe sí, ẹ̀rí nǹkan yẹn sí. Wá dé bí àwọn èèyàn ti ẹ̀mọ́ tó ń pè lẹ́wọ̀n, ẹ̀ ń wà lẹ́wọ̀n, òun àti wọ́dà nìkan lọ rẹ̀, wọ́dà ìyàwó rẹ̀, wọ́dà lọ́kọ rẹ̀, wọ́dà bàbá rẹ̀, àwọn tí ó mọ jírí nu. Ìwọ tó ń sọ̀rọ̀ yìí sí, ó wà nú ilé, òun lẹ́dìí mọ́ ìyàwó rẹ̀, òun bọ́ nú yàrá, òun sanra, okó rẹ̀ ń le, òun gbókó jáde. Ẹni tó wà nú ẹ̀wọ̀n, ta ló fẹ́ lẹ́mọ̀? Ṣé yóò gbókó síwọ́dọ̀ omi ń di ni? Àwọn ọmọ tí ẹ ń jírí ọ lójoojúmọ́, àwọn ọmọ Sunday Igboho ò jírí. Táwọn fẹ́ bá bàbá wọn sọ̀rọ̀, wọ́n sẹ̀ pé wọ́dà kan kó tó gbé fóònù fún bàbá wọn ni. Kẹ́hìndé o, Sunday Igboho wọn á padà filẹ̀. Nígbà tí a fi Sunday Igboho lẹ́tàn, nígbà wọn fi Sunday Igboho lẹ́tàn, ó wá tún kú bí ó ṣe ní freedom, kí ni ọmọ jẹ? Gbogbo rẹ̀ ẹgbẹ́sẹ̀ lé, gbogbo nǹkan rẹ̀ ẹgbẹ́sẹ̀ lé láti bí ọdún 5. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tó wọ́ tó wá pé ẹ lọ́mọ Yorùbá, ìwé tẹ̀sán ọmọ Yorùbá ọkọ, kí lẹ rí ṣe sí i?
freedom Sunday Igboho tí ò fi ní freedom tí ò lè jẹun gbádùn tí ò lè fọkàn balẹ̀ fún bí ọdún 5 tí ọkàn rẹ̀ ó balẹ̀ yẹn lágbà tí bẹ̀rẹ̀ movement yẹn ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀yin kílẹ̀ rí ṣe sí ná torí wọ́n rí nírí pé èyàn ìbájọba jà kéèyàn ò borí wọ́n rí nírí pé ìbílẹ̀ wa ló ń bá jà ta ló lè lọ bá Tinubu pé ẹ dákun ẹ fi kíní Sunday Igboho lẹ̀ bàbá Ládọjà tí Sunday Igboho wọn sọ wípé bàbá Ládọjà ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn nísìn bàbá Ládọjà àwọn Sunday Igboho ti wà tipẹ́tipẹ́ o àwọn àti Tinubu ti wà tipẹ́tipẹ́ o ọ̀rọ̀ Sunday Igboho ṣẹ̀ṣẹ̀lẹ̀ o tí wọ́n ti sọ kò bọ̀ sí torí gbogbo ayé yìí finá gúnra rẹ̀ wò kó o tó fi gbọ́mọ làkejì bàbá àti Tinubu ti wà tipẹ́tipẹ́ látàrí ìgbà tí Ládọjà ti wà gómìnà lọ́wọ́ àti Tinubu ti wà torí nígbà tí Ládọjà tí wọ́n lé kó lórí gómìnà Tinubu ló bá fáìlì àwọn náà fún lọ́ọ̀yà wọ́n fi tí Ládọjà fi wọlé padà tó fi di gómìnà padà tó fi win kéèsì yẹn ẹni tó bá mọ̀ tán Ọ̀yọ́ sí dáadáa láti bí ọdún 5 lẹ́yìn tí wọ́n á gbọ́sẹ̀ lé gbogbo nǹkan Sunday Igboho Ládọjà mú wà ń bẹ̀ kò lè wọlé kò lè gbóde Ládọjà mú wà ń bẹ̀ ṣé Sunday Igboho táìpù wọ wá pẹ̀gbọ́n tiẹ̀ náà ni ṣé kò sí ẹyin Yorùbá tó torí pé Yorùbá religion is a movement kò fi ṣe property Sunday Igboho òun náà gbìyànjú ni a sì ti mọ̀ láti lẹ̀ pé olóṣèlú Sunday Igboho láti lẹ̀ ẹ̀yin lẹ́yìn tó sì Yorùbá nation sí Yorùbá nation tí wàá fẹ́ gbẹ̀mí ẹ̀ èmi fọ̀rọ̀ ọ̀gùn àbí òkè tó fi gbìyànjú tóun bá wá kó nu Yorùbá nation ṣé Yorùbá nation wá parẹ́ Yorùbá nation parẹ́ náà movement ni ní táwọn ọmọ tí wọ́n sì ń gbọ́ wà àwọn tó bọ̀ lẹ́yìn tiwa tí wọ́n ò bí wá ṣe ni ìwà kò wá gbẹ́nu nìkan pé Sunday Igboho ti kọ yín kúrò nínú Yorùbá nation àwọn olóko kúrò Sunday Igboho kúrò ní Yorùbá nation single-handedly okay kí n má kó lórí tí mo sọ lọ wọ́n wá mú Sunday Igboho wá sọ fún bàbá Ládọjà olóṣèlú ni mí tó ikú mo nífẹ̀ẹ́ Yorùbá fi ní ká gbé Yorùbá nation lẹ̀ Yorùbá nation sì ní báyìí ẹ̀mí ló kù gbogbo property mi wọ́n ti gbà ẹ̀mí ló kù tí ó ní bọ́ o bàbá Ládọjà sì pé bàbá Tinubu hello Bọ́lá Ahmed Tinubu bó o ní ẹ bá gbèsè kú lórí kíní ọmọ yìí bàbá ní sí tó lè ṣiṣẹ́ fún wa àbí olóṣèlú kú Ládọjà kò sí kẹsìtẹ fẹ́ sọ bàbá Tinubu ní tó lè ṣiṣẹ́ fún wa ó sì sọ fún Sunday Igboho ó sì ṣiṣẹ́ fún yín ṣebí ẹ ṣàfàyè mi lọ́rùn lẹ̀ gbogbo wákàtí mi ẹgbẹ̀sẹ̀ kó ń bẹ ilé mi gbogbo tẹ́ gbà ilé mọ ilé gbígbé sí ayé rọrùn wọ́n dẹ̀ fílẹ̀ ó dẹ̀ ṣiṣẹ́ fún wọn eléyìí ti dọ̀dọ̀ òṣèlú o Yorùbá nation àdẹ́jọ ọ̀tọ̀ ọ̀rọ̀ òṣèlú ọ̀tọ̀ yáyẹ pé torí pé Sunday Igboho ti wá padà sí òṣèlú ẹ̀ olóṣèlú láti ilẹ̀ kó ayẹ pé Yorùbá nation agenda ẹ̀ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ̀ movement ni tí bá ní mo kó ní Yorùbá nation pé àmì ìṣe Yorùbá nation mọ̀ Yorùbá nation ò lè kú bí Yorùbá ṣe àwọn ọmọ mi lè ṣe Sunday Igboho tó tẹ̀lé sọ pé ó ti dé APC náà ó lè dọ́là kó sọ pé òun fẹ́ ṣe Yorùbá nation padà ẹ̀ líle movement ni lórí tí nígbà yóò ti kó ní Yorùbá nation yẹ́ sọ kó ní Yorùbá nation nígbà tẹ́fẹ́ pọ̀ mọ́ lọ́mọ gbogbo property wọn ti gbèsè lé tó nìkan lóyún ní Yorùbá ni gbogbo tójú ẹ̀rí ẹjẹ́ kójú ẹlòmínú ò tó rí náà ìṣẹ́ nìkan Yorùbá nígbà mi ti fẹ́ bá lọ ẹwà dúró yẹn tán panu kọ́pàndì ẹ̀ ó ti kọ́lé yìí ó ti ní kọ́pàndì yẹn ó ti láwọn ọmọ boys ẹ̀ lẹ́yìn tí wọ́n ń sọ̀rọ̀ ọlẹ̀ jíjà alẹ̀ sí gbogbo ẹ̀ wọ́n ti ní àwọn boys ẹ̀ lẹ́yìn tí wọ́n ti wà well established tó dẹ̀ gbégbèsè ayé rọrùn tí ń jẹun tí ń jí tó ti lówó ẹ̀nu kọ́pàndì ẹ̀ Yorùbá nation dé ẹwà dúró ọmọ tẹ́ pa lẹ́yìn Sunday Igboho ẹ pàyà rẹ̀ ìrònú ẹ̀ ló pàyà rẹ̀ tó nìkan Yorùbá ni tó jẹ́ pé táyé pé Sunday Igboho bá ti wá sọ pé òun ṣe Yorùbá nation ẹ̀yin wá rò pé Sunday Igboho bá sọ wípé òun ò ṣe Yorùbá nation mọ́ Yorùbá nation ti kú Yorùbá nation kú o Sunday Igboho ló kú òun Yorùbá nation is a movement tó sì ń exist ìwọ tó bá mọ̀ ló mọ̀ Sunday Igboho jẹ́ ó ṣe APC yóò sọ pé gbogbo wa tá à ń ṣe Yorùbá nation àti dé APC o movement tí ò ní kú ni yóò ṣẹlẹ̀ lónìí yóò ṣẹlẹ̀ lọ́la so ọ̀rọ̀ yìí wàá gbẹ nìyẹn kan lẹ́nu láti wá máa fi ẹ̀yún sọ̀rọ̀ sí Sunday Igboho àti láti máa fi sọ̀rọ̀ òdì sí Yorùbá nation pé torí pé Sunday Igboho ti ṣe mọ́ Yorùbá nation wá kú gbogbo àtàwọn olùlọ yìí náà gbogbo àná ẹran kú ni gbogbo àná lápadà kú níjọ́ kan bọ̀ bí mẹ́sì Yorùbá nation yẹn tí ò bá ṣe lójú wa
sọfà tàbí pé movement yẹn ti bẹ̀rẹ̀ àwọn ọmọ wa náà mọ continue ẹ̀ tá a tẹ̀sí sọ torí pé ẹnìkan kú gan ẹ wá dúró àwọn tó ti kú tó nínú fún struggle Yorùbá nation ẹ wá dúró àwọn tó ti kú fún struggle Yorùbá nation tí Yorùbá nation wá torí ẹ̀ panu ni ẹnìkan ní bẹ̀rẹ̀ movement náà nígbà tá lọ́lọ́run tí mo bẹ̀rẹ̀ movement ó yá tá lọ́lọ́run wọ́n ní mo èso Kùránì ó dáná sun wọ́n ní mo èso gbá kan mo ṣe mo mùsùlámù mo ti lulẹ̀ ẹ movement yẹn sìn ẹ wá dúró tí movement yẹn ti bí ẹ lọ sí TikTok movement ni ẹ wá dúró tí movement yẹn ti bí kíta náà ti wá sọ pé èmi ò lè ta kan àfáà mo di mùsùlùmí o tọ́lọ̀ tẹ̀ ń jẹ́ ká padà sí bú padà pa mi láíláí ṣé movement yẹn wá ti lè kú mọ́ ni mi ti bá dé kí ni mo fẹ́ dì báyìí ní ìsìn báyìí movement yẹn ò lè kú mọ́ ní tí ò kàn ní panú bẹ̀ ni pé orúkọ mi ò ní panú bẹ̀ gẹ́gẹ́ bí tí wọ́n bá ń sọ̀rọ̀ Yorùbá nation lónìí dọ̀la orúkọ Sunday Igboho ṣe lè panú bẹ̀ gbáàdó APC ìgbà orúkọ rẹ̀ ò lè panú bẹ̀ torí ẹwà dúró tó ti ṣe lófò lórí àjẹ́ndà Yorùbá ṣe yẹn ó lè lóhùn ò ṣe mọ́ ṣùgbọ́n orúkọ rẹ̀ ò lè panú movement yẹn ò dẹ̀ lè kú tó ẹ lè fi torí pé Sunday Igboho ṣe Yorùbá nation mọ́ kí a fi ẹ̀ ń tẹ Yorùbá nation pé Yorùbá nation gbogbo yín àti gbogbo Yorùbá nation báyìí gbogbo wa ti tẹ̀lé Tinubu ni ọmọ wa ní ẹjọ́ ṣe irọ́ o Yorùbá nation movement tí ò lè kú nu Sunday Igboho lóhùn ò ṣe mọ́ àwọn Yorùbá nation movement yẹn sì wà ń bẹ̀ o ó pẹ́ bóyá ilẹ̀ yóò lómìnira ẹ jẹ́ n bọ́ síwájú. ó ní kẹ́ sọpọ́tì ibi tóun bá ń lọ ni tó wá lọ́wọ́ tó kù géèmù lẹ́ ń fi Yorùbá gbá ẹ̀yin Yorùbá ẹ ṣíbú ènìyàn lẹ̀ gbogbo àwọn tó ń lídìí yín wọ́n fi gbá géèmù ni àwọn Yorùbá nation wọ́n ti di security báyìí nísìn. tẹ́ ń gbọ́ ó ní àwa Yorùbá wọ́n fi wá gbá géèmù ni àwọn Yorùbá nation ti di security Yorùbá nation kò di security mo sì fẹ́ nìyẹn kẹ́ gbá géèmù ọ̀tọ̀ ni Yorùbá nation movement ní kẹsẹ̀ géèmù èyí Sunday Igboho sẹ́lẹ̀ tọdún bọ̀ ní géèmù òṣèlú géèmù ni torí pé Sunday Igboho ti di olóṣèlú kó a sọ pé mi náà ti dé APC kó a ní àwọn táwa Yorùbá tá a gbé Yorùbá dání ká ti dé APC àbò èso olóṣèlú Sunday Igboho olóṣèlú sì ní láti ilẹ̀ tí ó dàrú so Sunday Igboho bá di APC ó padà di òṣèlú ẹ̀ ni ṣé Yorùbá nation ló sọ di ibi tó dì ní nígbà wọn lọ pa tí wọn lọ àwọn èèyàn lé rẹ̀ ṣé Yorùbá nation ló sọ Sunday Igboho tó dì ní ó ti wà òkè kí Yorùbá nation tó dé gbọ́n ní wọn bá tó ṣe wọn ó kọ rẹ̀ lọ parẹ́ wàá sọ pé wọ́n fi Yorùbá nìkan Yorùbá gbá géèmù bísíǹsì bá dolóṣèlú nísìnyí báyìí gbogbo àwa Yorùbá nation bá ti wá dolóṣèlú àìsè olóṣèlú ẹ̀yin mùsùlùmí lọ́pọlọ yín jàn ẹ̀yin náà fi ń gbá géèmù Islam ó ní pé nígbà tó sọ̀rọ̀ nísìnyí ó ní wọ́n ti kó gbogbo Yorùbá wọ́n ti kó wa lọ sí abẹ́ muslim ticket kí ni jẹ́ muslim ticket Christian di president Muslim di ẹni tó bá rí ó di sẹ́yìn ní kí Nàìjíríà ò dáa ju bó ṣe wà yìí lọ ni àbí ẹ bá lọ kó gbogbo jẹmọ́ mọ́ṣáláṣí sí kábínẹ̀tì òṣèlú àwọn náà fẹ́ lọ jalè ní wọ́n lọ kó jẹ náà ni ìyẹn Nàìjíríà ò dáa kò sì ní mọ́ dáa ẹ̀rọ ẹ̀sẹ̀ fi ń ba Nàìjíríà jẹ́ ni Muslim ticket nígbà àwọn Christian wà ń bẹ táwọn Jonathan wà ń bẹ sáwọn náà ò jalè ni àbí òní Muslim ticket ẹ̀yin dèdè rìn ẹ̀yin dèdè Muslim náà lè mọ̀ tàn pé Muslim ló wà ń bẹ ẹ̀jẹ̀ á dìbò fún tọ̀wọ̀n pé torí pé yín ẹ̀sìn nìkan lẹ́rí kò sọ́pọ̀lọ́ wọn kan lórí yín sẹ́nìkan alẹ́ wá bẹ́ẹ̀ mi ní sí pé ṣòro tó wà bẹ́ẹ̀ Muslim ni ẹ̀jẹ̀ á dìbò fún àbí ká rí abaláwo wà lọ́ọ̀dí òṣèlú wọn ni ẹnu torí pé jẹ́ abaláwo ẹ̀jẹ̀ á dìbò fún. èèyàn rẹ̀ ìṣòṣèlú Yorùbá nation movement jẹ́ ni kì í ṣòṣèlú. lè ń bọ̀ síwájú. àwọn bàbá yín tó ṣe lánàá tẹ́lẹ̀ náà kan tó fún wọn lóyè pé oyè Yorùbá àwọn náà ń jà fún Yorùbá nation àwọn náà padà dé security eléyìí náà tẹ́ǹtẹ́lì náà tó mú tó tì mọ́lé tó pa àwọn èèyàn òun náà ti di security ṣé nǹkan tẹ́ fi àwa Yorùbá negotiate nìyẹn irọ́ lẹ̀ ń pa ẹ̀kọ́ ń gbá wa nílẹ̀ Yorùbá ní ọ̀dẹ̀ làwọn èèyàn wa náà ẹ̀kọ́ tẹ̀lé wọn ń jà fún ní Yorùbá nation
No more Yoruba nation, Muslim ticket for life. kò dẹ̀ lélẹ́yìí kò mọ tí ń sọ gan Muslim ticket for now kí wàá ní Muslim ticket tó wá sọ ní ìsìn báyìí kí ló dà fún ọ òkùnrin lélẹ́yìí kò mọ tí ń sọ ní ìwọ̀n ìbá ó ní ó yà wọn Sunday Igboho wọ́n ti dọlọ́dẹ nígbà tí Sunday Igboho sọdẹ tiẹ̀ ẹnìyẹn kò fún ₦1 náà kó tó kọrí sí gẹ́gẹ́ so torí tẹ́yìn sọ òye mi Sunday Igboho ìgbà tó yóò sọdẹ tiẹ̀ ẹnìyẹn kò fún ₦1 tó fi kọrí sí gẹ́gẹ́ so àbíṣẹ́ Sunday Igboho gẹ́gẹ́ fún rẹ̀ ni pé láti protect ilẹ̀ Yorùbá kó gun ọmọ jà wá kó mọ́ pa àwọn ìyá wa mọ́ tó bá wà ní òṣèlú tí ń ṣòṣèlú tó dà tó ń wọgbó lọ bá àwọn Fúlàní tí ń protect ilẹ̀ Yorùbá ṣé movement yẹn náà kì í ṣe good movement ní náà láyé ọ̀sán nípa àwọn ìyá tí òpònú fìlàbílàjì Kóńgò tó nípa àwọn ìyá yín lọ́nà oko tó ní bá wọn sùn lọ́nà oko kí ni aláwọ̀ àti Kùránì tí wọ́n gbàgbọ́ kí lórí ṣe sí kí lẹ́rí ṣe sí gbogbo àwọn èèyàn tán pa lẹ́yìn kẹwàá sọ̀rọ̀ láì náà kẹwàá criticize yẹn náà ni ìṣubú yẹn lẹ́mọ́ wá àgàtẹ́ni bá ti wá sí mùsùlùmí bí kò ṣubú lẹ́mọ́ wá wo lọ́pọlọ jẹ́ ń kú lórí ọ̀rọ̀ tiẹ̀ mọ́ra àwọn ọmọ Yíbò kan tán fọ́n online see your brother Sunday Igboho he don go join APC now he don become APC he don dey work for Tinubu Yorùbá you no get leader o kìnìkan èmi náà wà fún ilé sí pé you wey your brother wey be say he wan fight for Igbo land Nnamdi Kanu where your brother dey now where they send your brother go now say your brother dey inside jail how many of you Igbo do protest when they sentence Nnamdi Kanu to life imprisonment how many days you do protest day 1 day 2 day 3 you no do protest again none of you remember Nnamdi Kanu for prison now Nnamdi Kanu dey face him own palaba him own cup of tea now na only him face him own problem now how many of you go see Nnamdi Kanu for prison now you want Sunday Igboho life be like Nnamdi Kanu life that is why you these Igbo people you dey complain out of you Igbo not all of you follow Nnamdi Kanu gbogbo àwọn ọmọ Igbo yẹn tí wọ́n post online see your brother Sunday Igboho he don go join APC go listen to your brother Nnamdi Kanu na for that place himself don drop Biafra where you dey carry your brother Nnamdi Kanu if they go meet your brother Kalu now say Kalu you go follow APC or you go do your Biafra Kalu sef go talk say me oga see I no do Biafra again just give me freedom make I dey go home if na APC wan do they do am òṣèlú amúnimú gbogbo nǹkan téèyàn bá ní amúnimú gbogbo nǹkan téèyàn bá ní táwọn ọmọ Ìgbò yẹn wọ́n post online bọ̀dá àti yín tí ń jà fún yín ṣé bó ti jàdẹ̀ wọ́n ní ìsìn Nnamdi Kanu ó ti jàdẹ̀ wọ́n ó tún lágídí ń kóòtù tí wọ́n lọ tí irú ọ́fà tí Sunday Igboho rí tí wọ́n bá fún Nnamdi Kanu ṣé yóò lóhun òfẹ́ ni ẹ̀wọ̀n wá dàbí kéèyàn jókòó lé kó tún tìyàwó ẹ̀ kó mọ ọrùn kó mọ rí yàwó kó mọ rọ́mọ táwọn fẹ́ live good life ó lè live nú ẹ̀wọ̀n Nnamdi Kanu home breadwinner family wọn Sunday Igboho home breadwinner family ẹ̀ ẹ wá módìdí ògo ilé kan ẹ wá gba mẹ́wọ̀n ẹ wá ní mọ̀ lágídí pé I no go do ṣebí àtijọ́ yìí ṣebí Sunday Igboho náà lágídí ni wípé rọ Yorùbá nation nígbà tí wọ́n pẹ́ gba ògiri rìn kí tí mo fún freedom táwọn sọ fún pé wò táwọn kò gba freedom tó ṣiṣẹ́ fún wa ìyẹn ti di business ti ẹ̀ nìyẹn tó kò dẹ̀ dàrú olóṣèlú Sunday Igboho láti ilẹ̀ kò dàrú ó dẹ̀ padà síbi òṣèlú ẹ̀ movement Yorùbá nation òkú náà bí Nnamdi Kanu ṣe wà yẹn náà kó náà join APC kó di gbá kan kó dàwó kan àbólówó sí mọ́ àwọn kan sì àti máa ṣe Biafra yẹn movement yẹn ò lè kú èyí tẹ̀yìn wá sí mídíà nísìn tí wọ́n wá sí mídíà mélòó nù yín ló bá Sunday Igboho ṣẹ̀wọ̀n ẹ wá wo Sunday Igboho ń sìn ṣe bí freedom lóní tó rìn kiri bó ṣe ń lọ bí agenda pé security pé fẹ́ protect ilẹ̀ yẹn sìn Sunday Igboho ti bẹ̀rẹ̀ padà
wọ́n ti wọgbó kiri lọ báwọn Fúlàní ẹni Fúlàní tó wá mess up ó ti bẹ̀rẹ̀ padà náà ní tó sì fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ náà nìyẹn àwọn bàbá ajá kúrò lóyún tó dùsù Yorùbá nation sí ó dẹ̀ wò pé nǹkan tó dáa ni nígbà ẹ wá wá dúró tó ti lose lórí pé ó gbé Yorùbá nation dání òun dẹ̀ quit nìyẹn Yorùbá nation parẹ́ náà movement yìí ò lè lọ ọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ tó ti rìn gan ni ní tó ti rìn gan ni orúkọ Sunday Igboho dẹ̀ lè parẹ́ ń bẹ̀ torí pé movement yẹn kò fẹ́ ṣẹ́ tó jà fitafita báyẹn fún un rí wọ́n jà fitafita fún wọn wá Nàìjíríà wọ́n protest wọ́n ṣe gbogbo ẹ̀ ìyẹn ti dúró Sunday Igboho sí bẹ́ẹ̀ mọ̀ kọ́lọ́ mọ́ fi kú tó yá wọ́n pa Sunday Igboho tó bá kú ṣé Yorùbá nation ní continue ni Yorùbá nation máa continue now so gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ online tẹ́ ń ṣe fọ́ntán bóyá ọ̀tá àrùn Yorùbá ni yín ni o bóyá ọmọ ọkọ ni yín ni o kò yé wa bóyá Sunday Igboho lẹ́sìn bá jà ni kò yé wa ṣùgbọ́n èmi ò sọ òótọ́ ọ̀rọ̀ síbi kí ẹ kí n sọ sí láti ìgbà tí bí ọdún 5 tí Sunday Igboho tó ti ń pẹ́ bá ọ̀gànà rìn kiri tí ò ti ní freedom kí lẹ̀yin rí ṣe sí ẹ̀yin tá ń pariwo òfò ní ìsìn kí lẹ̀ rí ṣe sí ṣé Tinubu lẹ bá lọ bá ní pé jákun bá wa free Sunday Igboho ṣẹlẹ̀ bá Tinubu pé sáàkù free Sunday Igboho ni àbí protest lẹ̀ ṣe pé free Sunday Igboho ẹ̀yin Nàìjíríà tẹ̀ lọ́pọlọ tó tọ́ pé ọpọlọ mi ti pé tó pẹ́rẹ́ yóò bá ọpọlọ ẹ ti jẹ̀ àwọn tó wá ní àsúrà ló tún ṣe protest pé free Sunday Igboho ẹ̀yin tẹ̀ wá Nàìjíríà lẹ́yìn kẹkàn wá gbogbo wàhálà táwọn tó wà ní àsúrà ṣe tí wọ́n ti táwọn èèyàn ṣe táwọn ọmọ ọkọ Yorùbá ṣe kẹkàn wá kẹwàá useless gbogbo agbára wọn gbogbo ipá tí wọ́n sà kẹkàn wá fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ sáà táǹsì pọ̀ ọmọ Yorùbá yìí ọmọ Yorùbá ni mí ládùúgbò wàhálà táwọn Sunday Igboho wá sí yẹn táwọn bá jẹ́ Akíntóyè ṣe táwọn ọmọ Yorùbá tó wà ní àsúrà ṣe wọ́n kẹ́kẹ́ wà ọkọ̀ fẹnu useless ẹ̀ ẹ̀yìn Yorùbá wọ́n mọ̀ tí pé yín lẹ́wọ́ ní ticket òpònú ọlọ́pọlọ jíjàn aláyé eérú ewu ń bá bẹ́ẹ̀ dá ṣe tó yọrí rí ẹ̀yin ọmọ ọ̀ràn Fúlàní yìí pẹ̀lú olùfẹ́ wa ojúṣe fún mi wò ní fọ́ ní tẹ́ fún wọ́wọ́ ò nídìí ní pé Sunday Igboho lọ darapọ̀ mọ́ APC kò pa movement Yorùbá nation Sunday Igboho lọ darapọ̀ APC kò pa movement Yorùbá nation nígbà wọn ti fún Sunday Igboho tán ti fi lápè èso nìkan lọmọ Yorùbá ìwọ tọrọ ọlọ bá kálá ìwọ náà kóra yín jọ ẹ mọ bọnú Yorùbá nation káyìn náà mọ náwó sí Yorùbá nation káyìn náà mọ sí fúlẹ́ńgé ibi tí Ọlọ́run Sunday Igboho lọ́wọ́ dé ibẹ̀ ló ti jáde òun ìwọ náà Sunday Igboho lọ sóògùn ni ó náwó ẹ ó ṣe kínní ni ìwọ náà tí wọ́n condemn action Sunday Igboho ìwọ náà lọ sóògùn tí wọn náà wá bẹ̀rẹ̀ ìjà tiẹ̀ lórí Yorùbá nation ìwọ náà sárówó àbí ìwọ náà sì ló kọ́ mbẹ́ tó kèé ṣe Sunday Igboho Yorùbá nation is not property of olóyè Sunday Igboho kò yẹ property ẹ̀ òun náà wá láti gbìjà náà yìí ni wọ́n sì ní bẹ́bí tí ò bá peku yóò fẹ̀yìn fẹ̀ lẹ́yìn òṣàbò ò lè gbèmí sèmi bó ti bá mi tó wá ṣe sọ́rọ̀ òwe bẹ́ẹ̀ ti bá ẹ wá dúró tó ti pàdánù láṣẹ lọ́wọ́ Olódùmarè àkólọ rẹ̀ Ọlọ́run dá padà ṣùgbọ́n èmi ò sọpọ́ọ̀tì bí Sunday Igboho ṣe dé APC o kí ẹ mọ́ sí mi gbọ́ o ṣùgbọ́n pé Sunday Igboho kú òun Yorùbá nation movement ò kú APC tí Sunday Igboho dì ó lọ ṣe business ti ẹ̀ ní o mo ì sọ olóṣèlú ní láti ilẹ̀ náà èmi ò mọ̀rọ̀ pa ṣùgbọ́n pé Sunday Igboho wá kú mbẹ́ Yorùbá nation kò wá ó ti wá dàrú gbogbo wa gbogbo Yorùbá nation wọ́n ti dọlọ́dẹ gbogbo Yorùbá nation wọ́n ti tẹ̀lé àjẹ́ndà Bọ́lá Ahmed Tinubu irọ́ ni o Sunday Igboho ló lóun dé APC Yorùbá nation kò kú ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ káàrọ̀ òjò rìn bíráyè láti lọ́ọ́ rí mi láti lọ́ọ́ fa pẹ̀lú olùfowópamọ́ kí wà nílà bọ́rú ẹ̀là bọ́rú òṣìṣẹ́.